Àjààbálẹ̀ àṣàyàn ìròyìn látinú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta náà ni ó ti mú àwọn ikọ̀ kan tí a mọ̀ sí one chance tó jẹ́ wípé ṣùgbọ́n àwọn one chance tí wọ́n obìnrin náà ni wọ́n máa ń fojú sùn láti lè gba àwọn dúkìá wọn àti láti bá wọn ṣe ohun kò tọ́. Wọ́n ní lára àwọn tí wọ́n fojú wọn hàn dé níléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta òun náà ni agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Edafe ti jẹ́ kó di mímọ̀ ní ọjọ́ ìṣẹ́gun wípé ọkùnrin kan tí wọ́n dárúkọ rẹ̀ gẹ́gẹ́ bíi Vincent òun náà ni ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe máa ń ṣe iṣẹ́ ibi ọwọ́ wọn. Wọ́n ní nígbà tó ń sọ̀rọ̀ ní ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta tán ní Ugele A Division lásìkò tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wálẹ́nuwò Vincent sọ wípé lóòótọ́ ni àwọn máa ń gbé àwọn èèyàn táwọn sì máa ń gba dúkìá ọwọ́ wọn. Ó ní wípé àwọn ò díbọ́n bí ẹni wípé awakọ̀ làwọn ò táwọn ó sì máa wá àwọn ọmọge kéékèèké tọ́jọ́ orí wọn ò tí ì pọ̀ jù wípé ńgbà tí àwọn bá gbé wọn ẹlòmíì tó jẹ́ ara àwọn tó jẹ́ ara ikọ̀ àwọn òun náà ó wọlé wọn láwọn ó wàá wa ọkọ̀ òun lọ síbi tó yẹ pé ó dá páropáro tàbí inú igbó kan páwọn ó gba gbogbo fóònù wọn àwọn ó ṣí fóònù wọn àwọn ó wọnú áàpù wọn gbogbo owó tó wà ńbẹ̀ àwọn ó darí ẹ̀ lọ sí ibòmíì. Wọ́n nígbà míì sì rèé àwọn ó ṣe ohun kò tọ́ pẹ̀lú àwọn ọmọbìnrin náà. Wọ́n ní ikọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí Vincent ṣe wí ó ní àwọn obìnrin gangan làwọn máa ń fojú sùn pé àwọn ò tiẹ̀ kí ń ta sí àwọn ọkùnrin. Ó tún wá sọ̀rọ̀ síwájú ó ní wípé ọ̀nà méjì làwọn máa ń gbà láti máa fi ṣiṣẹ́ láabi ọwọ́ àwọn yìí. Wọ́n nígbà míì àwọn máa ń lọ bá àwọn obìnrin ní ilé ijó alẹ́ tá a mọ̀ sí club wípé àwọn ó bá wọn sọ̀rọ̀ dídùn láti rí wípé wọ́n darapọ̀ máwọn tàbí kí àwọn ó díbọ́n gẹ́gẹ́ bí awakọ̀ fún àwọn obìnrin tí wọn ò kúkú mọ nǹkan kan tí wọ́n fẹ́ wọ mọ́tò ní òpópónà. Bẹ́ẹ̀ ni wọ́n ní Edafe tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà tó yẹ pé òun ló léwájú ìfọ̀rọ̀wánilẹ́nuwò òun náà tún wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí àwọn ikọ̀ adigunjalè yìí àbí ikọ̀ one chance bí wọ́n ṣe máa ń ṣiṣẹ́ ọwọ́ wọn. Wọ́n ní bákan náà ni wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ yìí ń kọ́ ó tún ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú obìnrin kan tó jẹ́ wípé àwọn wíìgì irun ìdérí eléyìí tán bá ti yọ lórí àwọn ẹni tán bá ti gbé obìnrin yìí gangan ní mọ̀ ń rà lọ́wọ́ wọn. Wọ́n ní pé ìgbà tí wọ́n bá obìnrin ọ̀hún sọ̀rọ̀ ó ní pé wíìgì 5 lòun ti rà lọ́wọ́ wọn ó ní ṣùgbọ́n òun ò mọ̀ wípé jíjí ni wọ́n ń jí àwọn wíìgì yìí gbà lọ́wọ́ àwọn tí wọ́n bá ti gbé. Kọ́lá Elédùmarè kó máa ṣàánú wa. wíìgì 200,000 sí ju àti jù bẹ́ẹ̀ lọ oríṣiríṣi. ìgbà wọ́n ti ní ẹ̀ wá ra drawing painting ajá ní $2.5 million. ajá. ebi ṣe ọpọlọ tẹ ebi yìí ń sọ ọpọlọ kalẹ̀. 2.5 million. ó ti ẹ̀ títọ́ mi mọ́ kí la fẹ́ kíní kan bẹ tí ó mọ̀ tú jáde lásàrè. Iṣẹ́ ọpọlọ ni. ó dáa kó tó di pa àmàròjọ ọjà kan. Every work of art must be appreciated. But don't be extorting. ẹ jẹ́ sáré mọ́ ilé ìpápàpọ̀ ọjà rẹ̀ wọ́n ní arákùnrin kan ilé ẹjọ́ kan tí ó máa ń rí sí àwọn ìṣẹ̀lẹ̀ ìdíyàjẹni àti àwọn tó rọ̀ mọ́ bẹ́ẹ̀ nínú ilé ní ọjọ́ ìṣẹ́gun túsídéé ti ní kí arákùnrin kan Onyeka Ubaka ń gbọ́ kí ló ń bá kà púpọ̀ tara ṣàṣà lọ́rẹ̀ ló sà lẹ́wọ̀n fún odindi ọdún 4 nítorí tí ó hùwà kọ̀tọ́ pẹ̀lú ọmọ ọdún 16 kan. Onídàájọ́ Rahman Oshodi náà ni ó dá ẹjọ́ ẹ̀bi yìí fún lẹ́yìn tó nítọ̀hún tí ó gbà pé lóòótọ́ lòun jẹ̀bi ẹ̀sùn ọ̀hún lórí ẹ̀sùn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n gbé tako tí wọ́n gbé wá nípasẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó. Ubaka wọ́n ní ṣáájú àsìkò yìí ni wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ lọ́jọ́ 12 oṣù kínní ọdún tá a wà yìí léè tó sì jẹ́ pé ẹ̀sùn tí wọ́n fi kàn òun náà ni ìfipábáni ní àjọṣepọ̀ èyí tí wọ́n fi kàn ní ọjọ́ 26 oṣù kẹwàá ọdún tó kọjá lọ léyìí tó sì ní òun ò jẹ̀bi ẹ̀sùn gbà náà. Àjídéjẹ kì í fi mọ́ lọ́kàn o nígbà tí ọ̀rọ̀ wa ń tẹ̀síwájú nílé ẹjọ́ agbẹjọ́rò eléyìí tí ó ń rojọ́ tako ìyún BE ọ̀kẹ́ owó náà ni ó gbé ẹlẹ́rìí kan wá tó ń dó sí iwájú ilé adájọ́ gangan léyìí tó náà sì rojọ́ kalẹ̀ tó wá jẹ́ pé ẹjọ́ ìfìdí rẹ̀ múlẹ̀ lóòótọ́ wípé ìrẹ́ arákùnrin Onyeka Ubaka kí ló ń bá ká ó jẹ̀bi ẹ̀sùn. Wọ́n ní eléyìí náà ló sì sọ ọ́ di mímọ̀ pé nígbà náà lọ́hùn ọmọ ọdún 16 lòun ń ṣe lọ́dún 2023 wípé gbogbo tá à ń wí náà sì bẹ̀rẹ̀
lóòótọ́ ọ̀rẹ́kùnrin òun ní í ṣe ṣùgbọ́n ọmọ ọdún 16 lòun jẹ́ ńgbà náà ó ní àwọn sì bẹ̀rẹ̀ gbogbo ọ̀rẹ́kùnrin ọ̀rẹ́bìnrin nínú ṣọ́ọ̀bù ìyá òun ní gbogbo rẹ̀ ti bẹ̀rẹ̀ àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ṣá onírúurú ìfipábánilòpọ̀ ló wá ń wáyé léyìí tó padà ń di pa à ń lóyún à ń bímọ à ń bímọ ó wá rí i pé ó jẹ́ ọmọ èké ó wá ń filọ̀kulọ̀ lọ má lọ filọ̀kulọ̀ lọ eléyìí ti filọ̀kulọ̀ lọ́mọ ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ṣá fún eléyìí tó ṣe yìí láì gba àṣẹ láì ṣe ohun tó tọ́ lórí ọmọ ọlọ́mọ tó fi dolóyún túláàsì ilé ẹjọ́ ṣáàní kó tara ṣàṣà kó lọ rí lo sáà ọdún 4 lọ́gbà ẹ̀wọ̀n Punch ló gbèrò ìyẹn. 5 náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti pàdánù ẹ̀mí wọn lẹ́yìn ìgbà tí ọkọ̀ orí omi kan ó yí dande ní erékùṣù kan eléyìí tí wọ́n ló gbajúgbajà tí wọ́n ń pè ní Bennett Island River ní eléyìí tó wà ní ẹkùn gúúsù Warri ní ìpínlẹ̀ Delta. Wọ́n ní pé àwọn èèyàn 19 náà sì ni wọ́n dóòlà nínú ìjàmbá ọ̀hún tó wáyé ní alẹ́ ọjọ́ Ajé pẹ̀lú àwọn 6 tí wọ́n ń gba ìtọ́jú ní ilé ìwòsàn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta SP Bright Edafe náà ló sì fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ o nínú àtẹ̀jáde kan tó fi léde ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Àsàbà tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Delta wípé ṣùgbọ́n títí di àsìkò tí wọ́n fi àtẹ̀jáde náà síta pé wọ́n sì ń wá èèyàn kan nínú àwọn èèyàn ọ̀hún. Ó tún sọ̀rọ̀ síwájú ó ní wípé ìjàmbá ní orí omi Bennett Island yìí tó wà ní ẹkùn gúúsù Warri náà ni àwọn 5 náà ni wọ́n rí wípé wọ́n ti pàdánù ẹ̀mí wọn ń bẹ̀ ọ́ tí àwọn 6 tí wọ́n sì farapa ṣùgbọ́n tí àwọn yòó ń kọ́ wọ́n ń gba ìtọ́jú nílé ìwòsàn. Wọ́n ní ṣùgbọ́n àwọn èèyàn 19 ni àwọn dóòlà kúrò nínú ìjàmbá ọ̀hún tí wọ́n sì ń wá èèyàn kan tí wọ́n ti rí títí di àsìkò tí wọ́n kóròyìn yìí jọ. Adájọ́ àgbà tilé-ẹjọ́ májísírèètì kan tó kalẹ̀ sí Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó lánàá ọjọ́ Ìṣẹ́gun túsídéé ti ní kí arákùnrin ẹni ọdún 27 kan Kudus Kazeem tó jẹ́ pé oníṣẹ́ ọwọ́ kálẹ̀ àwo mọ́lẹ̀ àwo tọ́ngànràn àwo táìsì tí a fi ń múlé rẹwà tí fi wuni jọjọ wọ́n ní iṣẹ́ tẹ́lẹ̀yìn tí ń kọ́nù o wọ́n ní kó wà ní ibùdó ìtọ́nisọ́nà tí ń bẹ ní Ìkòyí náà lórí ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó ọ̀gá ẹ̀. Adájọ́ májísírèètì abilékọ Sànúsí Adágún náà ló ní kárákùnrin ọ̀hún tara ṣàṣà máa lọ rèé lo sáà ní ibùdó ìtọ́nisọ́nà ọ̀hún o látàrí ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn án. 4 ọ̀hún sì rèé ló ní ṣe pẹ̀lú ìfipábánilòpọ̀ lọ́nà àìbófinmu, ìdúnkòkòlájà mọ́ ẹ̀mí ẹni, gbígba owó lọ́wọ́ ẹni lọ́nà ìdíbọ́n àti olè jíjà ní tààrà. Lẹ́yìn èyí Adágún ẹ̀wẹ̀wẹ̀ ló wá pa á láṣẹ pé ẹni tí ń rojọ́ takò yìí pé kó ṣe ẹ̀dà ìwé ẹ̀sùn rẹ̀ o kó sì fi ọ̀kan kó taari rẹ̀ sí ọ̀dọ̀ adarí ẹ̀ka tó ń mójútó ìpohùnréré àti ìfẹ̀sùnkàn aráàlú ní ìpínlẹ̀ Èkó kí wọ́n lè túbọ̀ gba ìmọ̀ràn tó jẹ mọ́ ohun tó ní ṣe pẹ̀lú abófinmu láti mọ ohun tí ó kàn lórí ọ̀rọ̀ rẹ̀. Lẹ́yìn ìgbà náà ni wọ́n ní kí wọ́n sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 18 oṣù kejìlá ọdún tá a wà yìí. Ṣáájú àsìkò yìí àròjọ́ tako ni tí ń rojọ́ tako ẹni afẹ̀sùnkàn yìí Rèpẹ́kítọ̀ Reuben Solomon ní sọ fún ilé ẹjọ́ wípé ẹni afẹ̀sùnkàn náà ló wa ọkọ̀ tọ́ yìí nínú oṣù kejìlá ọdún 2022 ní ojúlé kẹjọ sí ìkẹwàá Kọ́lá John ní òpópónà Fẹ̀yìntọ́lá Gíwá àdúgbò Fẹ̀yìntọ́lá Gíwá lọ́hùn Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó. Solomon náà ní fẹ̀sùn kan ẹni afẹ̀sùnkàn yìí ó wípé wọ́n máa gbà á síṣẹ́ ni iṣẹ́ ni wọ́n gbà á sí pé kó wá lẹ àwọn àwo amúlérẹwà àtìlẹ́lẹ̀ àwọn àwo alátẹ̀ẹ̀ká ìyún ní ilé arákùnrin kan ọ̀gbẹ́ni Dámiláre Gbàdàmọ́sí lẹ́ni tó lọ sí ibi iṣẹ́ rẹ̀ eléyìí ń lọ sí ibi iṣẹ́ rẹ̀ tán ìwọ ọkọ̀ lọ̀ràn sí ẹni ibi iná ọwọ́ àfiṣẹ́ tiẹ̀ lẹ̀ tán ní òmójútó. Wọ́n ní ọba mú ìyàwó ẹni ọgbà síṣẹ́ tí ó sì tún fún lówó iṣẹ́ rẹ̀ lọ́ba kì í mọ́lẹ̀ ìfi àmì làkà gẹ́gẹ́ bó ṣe sọ. Wọ́n ní ńṣe ní túndúnkùkù lájà mọ́ arábìnrin yìí pé ọgbọ́ bẹ́nikẹ́ni báyìí gbọ́ ìgbéyàwó rẹ̀ yóò túkáyọ́ bàjẹ́ ni wọ́n á gbọ́ ọ ní láti máa fi owó ránṣẹ́ sí mi bẹ́ẹ̀ ni kọ́ ọ máa fowó ránṣẹ́ sí mi tàbí kẹ̀ kájọ máa rúnra wa bá a ṣe rárá rún ara wa yìí bó tilẹ̀ jẹ́ pé
lọ́wọ́ túláàsì ni ó kọ́kọ́ bá dé nígbà tí bọ́wọ́ túláàsì dé ṣe mọ̀ pé ṣòro sọ fọ́kọ wọ́n á di pé eléyìí tó ṣẹlẹ̀ yìí mo lè ba ìgbéyàwó rẹ jẹ́ láì ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ àmọ́ tó o bá fẹ́ jọ́ bàjẹ́ máa fowó ránṣẹ́ tó o bá lè wá tún fowó ránṣẹ́ o ẹ̀hẹ́n tí afagídí wọlé àlè wa máa fẹ̀sọ̀ ẹ̀sọ̀ wọlé báyìí eléyìí ló ṣàpadà dín tí etí gbọ́ sí ọ̀rọ̀ tá a pé kí bàbá ó má gbọ́. bàbá náà ló tún parí ẹ̀. adájọ́ àgbà Ramon Oshodi tilé-ẹjọ́ tún gbọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ipá àti ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ ti Èkó ìyẹn Ìkẹjà Sexual Offences and Domestic Violence Court ní àná ọjọ́ ìṣẹ́gun Tuesday onímọ̀ kéde ọ̀rọ̀ tó sì ń jẹ́ kó dímọ̀ wípé ìwà arákùnrin tó jẹ́ onífọ́níṣọ̀ yìí ìyẹn Táíwò Ọ̀páṣínà mọ́ ọ lọ àti ṣe kíni àti dá ẹ lẹ̀ tẹ̀rí Táíwò Ọ̀páṣínà òun ló mọ̀ jẹ́ ẹni ọdún márùndínlógójì ìyẹn 35-year-old lẹ́ni tó jẹ́ wípé wọ́n ní wọ́n fẹ̀sùn kàn án wípé ó fi tipátìkúùkù ó fi lájọṣepọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ lóbìnrin ọmọ ọdún mẹ́rin tí wọ́n fi orúkọ rẹ̀ léde o eléyìí gan ló wá ṣokùnfà lẹ́yìn gbogbo àwọn iṣẹ́ ìwádìí àtàtótónu níwájú ilé ẹjọ́ tí Justice Ramon Oshodi fi wá kéde wípé Táíwò Ọ̀páṣínà mọ́ ọ lọ nílọ tiẹ̀ o nígbàtí adájọ́ ọ̀hún tí ó mọ̀ fi ọ̀rọ̀ léde wọ́n ṣàlàyé ọ̀rọ̀ pé ṣe rí àwọn ẹ̀rí mọ́ jẹ́mìnì ìṣòro lọ́kànjọ̀kan lẹ́yìn tí wọ́n kó wá sí iwájú ilé ẹjọ́ olómọ̀jẹ́ pé bí àtàmọ̀ oníkìní ọ̀hún ló bọ́ sí o lẹ́yìn tó sì jẹ́ pé àwọn ò lè fìdí rẹ̀ múlẹ̀ wípé lóṣìṣẹ́ àti lódodo yìí pé àwọn ẹ̀rí mọ́ jẹ́mìnì ìṣó ọ̀hún ó ń tọ́ka wípé arákùnrin ọ̀hún gangan òun ló wù wá láabi ọ̀hún sí ọmọ náà o eléyìí gan ló ṣokùnfà tó fi gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ o wọ́n sì wá jẹ́ kó dímọ̀ wípé ṣe rí nínú àwọn èèyàn bíi mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń bá pé àwọn èèyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n jẹ̀bi ẹ̀sùn wọ́n ní ó sàn kí àwọn fi àwọn ẹni ọ̀hún sílẹ̀ wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn wípé kírímìnà gangan náà ni wọ́n dípò wípé kí a wá mú èèyàn lélẹ́yìí tí ò mọ wọ́n tí ò mọ ẹsẹ̀ ẹnìkan ṣoṣo káwá lọ tì í mọ́ gbàgà eléyìí gan ló ṣokùnfà táwọn gbọdọ̀ fi tẹ̀lé ní tí ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tó sọ bákan náà dẹ̀ rí ṣe rí àyẹ̀wò tí wọ́n pé wọ́n ní wọ́n lọ ṣe lẹ́nàna ti ètò ìlera wọ́n ní bó tẹ̀ jẹ́ pé kíní ọ̀hún ó rí bákan àmọ́ nínú àyẹ̀wò kíní ọ̀hún kò tọ́ka wípé Táíwò Ọ̀páṣínà òun gẹ́gẹ́ náà ni ó hùwà láabi náà nídìí èyí òun làwọn fi ń gbé ìgbésẹ̀ wípé ìwà arákùnrin mọ́ ọ lọ wọn nígbà tí ọmọ ọ̀hún tí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan jẹ jáde láti ẹnu rẹ̀ wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o wọ́n ní àwọn ò lè tẹ̀lé ọ̀rọ̀ yẹn nìkan lásán nítorí wípé àwọn gbọ́dọ̀ tó fi ọ̀rọ̀ pò ó nífupọ̀ káwọn fọ̀rọ̀ wá ní ẹnu wò láti rí wípé àwọn mọ òótọ́ ọ̀rọ̀ gangan wọ́n ní gbogbo ohun tí àwọn èèyàn ń sọ yẹn tí wọ́n ń sọ lọ́tọ̀ tí wọ́n ń sọ lọ́sì yẹn òótọ́ ni a gbà àmọ́ ọmọ yìí kò lè fìdí kíní ọ̀hún múlẹ̀ nítorí pé ọmọ tó ti mọ ìyàtọ̀ láàrin ọ̀tún àti òsì ni o nídìí èyí ẹ wo àwọn arákùnrin Táíwò Ọ̀páṣínà tí wọ́n fẹ̀sùn kàn wípé ìwọ ló wù wá láàbìyẹ àti fiẹ́lẹ̀ kó mọ́ ọ lọ o torí wípé ohun tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ni wípé láti bí oṣù kejìlá ọdún 2017 ní Àjà ní ìpínlẹ̀ Èkó náà pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ láti gbà yẹn wá ti di ọdún 2024 wọn náà ti ń fa ọ̀rọ̀ ọ̀hún lọ́tún àti lósì kó tó di wípé ìdájọ́ padà jẹ jáde ní àná òde yìí pé Táíwò Ọ̀páṣínà mọ́ ọ lọ nílọ tiẹ̀ o ó jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n fi kàn án ní ìpínlẹ̀ Èkó lọ́rọ̀ di court I rise. Àjààbálẹ̀ àṣàyàn ròyìn látinú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa.